bẹnu Sahihul Imam al-Bukhari Ànábì ní kò sí lọ́kọláya tó ṣe pé kí wọ́n tó súnmọ́ra wọn ní ti ẹ̀tọ́ ní ti halali bí wọ́n bá wí tí mo fẹ́ wí yìí Ànábì ní bí wọ́n bá wíru àdúrà tí mo fẹ́ ṣe yìí thumma ruziku aw thumma qudira lahumal walad Ọlọ́run wá kádàrá pé oorun tọjọ́ náà Ọlọ́run ní ọdọmọ Ànábì ní lam yadurruhu shaytanun ila yawmil qiyamah ṣèitọ́ọ̀nì kan ò ní lágbára lórí ọmọ náà títí láyé abada lam yadurruhu ṣèitọ́ọ̀nùn abada gbogbo àwọn ọmọ tí ń da yérú lónìí kí lè rò pé ń bẹ́ ń di ẹ́ ṣèitọ́ọ̀nì fọwọ́ kàn wọ́n ni gbogbo ọmọ tí ń mugbó gbogbo yìí tí ń mu cocaine gbogbo yìí tí ń dáyàn lọ́nà ẹgbẹ́ bàbá rẹ̀ tí ń gbé bansi lọ́rùn pé kó wá gbogbo yìí tí ń kó ẹgbẹ́ ẹ̀yẹ ẹgbẹ́ bàbá rẹ̀ lọ́nu gbó tí ń lọ ṣe wọ́n lẹ́gba pé kí wọ́n máa wò nù fídíò báyìí wọ́n tètè wá san millions bẹ́ẹ̀ bá fẹ́ kó mbẹ́ wàláyé ọmọ kan tó gbádùn kò ní dẹ́rù yín o. àjẹ́ pé bàbá fẹ́ bẹ́ẹ̀lì ara wa out of the mess Nàìjíríà wà nù mess o kọ́ lọ́wọ́ sànù wa ni wàláhì làvim àwa nù mess ní tí ò ṣe é máa gbọ́ ní sẹ́ńtúrì tá a wà yìí nílùú tó lọ́ba tó níjòyè tó lọ́lọ́pàá tó ní àmì tó ní navy tó ní gbogbo ẹ̀ wọ́n wọlé wọ́n palẹ̀ 100 èèyàn mọ́ wọ́n palẹ̀ 300 mọ́ wọn ò kó wọn lọ sánmọ̀ o wọn ò gbẹ́lẹ̀ kápẹ́ àmọ́ bí wọ́n wọnú lẹ́ o ọlọ́mọsá kóbinú ọlọ́nkó fún wa o ọlọ́mọsá forí ẹ̀ṣẹ̀ jìn wa o àmọ́ ẹ dákun Al-Qur'ani ń sọ fún wa nú àwọn oògùn tó yá sàtá àti sá òun ní ká wá immunity fáwọn ọmọ wa lọ́dọ̀ ṣètọ́n ká protect àwọn ọmọ yìí kí wọ́n má má ní èṣù ọ̀nà èṣù ní gbogbo ń tàwọn yìí ẹnìkan ó bímọ ńjọ́ tó bímọ kó fowó àdúrà lẹ̀ pé ọlọ́njọ́ mọ̀ wọ́n ya bandits kò sẹ́nijọ́ dánrú ẹ̀ wò ọlọ́njọ́ mọ̀ wọ́n ya pààyàn tani ó ṣèrò àdúrà bẹ́ẹ̀ tani wọ́n ṣèrò àdúrà bẹ́ẹ̀ fún tí ó sàmí àwọn ni wọ́n kún dùn láàrin yìí lónìí yìí àtẹni àmà àtẹni tá a mà nítorí yà á ṣe ká fi protect wọn tá Ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam tá Al-Qur'ani ti tọ́ka sí àṣẹ Ànábì ní àdúrà yìí ń kí àdúrà náà fún wa o ẹni Ọlọ́run bá nílò tí ń bá ń ṣe àdéhùn Ọlọ́run ni kò ní ṣe Ànábì lẹ́ni ọba ṣe kó tó súnmọ́ obìnrin rẹ̀ oorun tí wọ́n sùn lẹ́yìn àdúrà yìí bọ́lọ̀ ń bá lọ́dọ̀ọ́mọ gbogbo tí ń jẹ́rìn èṣù ní lágbára lórí ọmọ náà àdúrà náà pọ̀ o kábi ṣe ra wa láǹfààní Ànábì ní kókó bismillah wa qaddimu li anfusikum tí ó kọ́ Ọlọ́run síwájú bismillah Allahumma jannibna ash-shaytan wa jannibi ash-shaytana ma razaqtana òdùbá náà lọ bismillah Allahumma jannibna ash-shaytan wa jannibi ash-shaytana ma razaqtana lẹ́ẹ̀kan sí bismillah Allahumma jannibna ash-shaytan wa jannibi ash-shaytana ma razaqtana Ànábì ẹni ó bá ṣerú àdúrà yìí ńgbà tí ó sún mọ́bìnrin rẹ̀ bọ́lọ̀ ń bá kádàrá pọ́dọ́mọ ọmọ náà ò ní rìn ní ìlànà èṣù ò ní kápá rẹ̀ Nàìjíríà nídìí irú àdúrà yìí o ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tí wọ́n ṣe súnà wọn tí wọ́n lọ́lọ́run ó fún lálùbáríkà àwọn náà wọ́n ya tí wọ́n yà yé o àlùbáríkà tí ohun tí ó yá ti tọrọ ń jọ yẹ kí wọ́n tó wọnú àpò bí ìyá wọn tá a tọrọ ẹ̀ torí náà ẹ dákun ara àtúmọ̀ ayé Al-Qur'ani yìí wa qaddimu li anfusikum
àwọn àlùfáà lára àtúnbẹ̀ ni pé ẹ dákọ̀ ọlọ́run ṣáájú kẹ́ tó máa ṣe fa'tu harthakum anna shi'tum wa qaddimu li anfusikum ẹ dárúkọ ọlọ́run ẹ ṣàdúà yìí immunity ni fún yín fáwọn ọmọ yín against gbogbo ọ̀rẹ́ èṣù àti ńlá rẹ̀ àti kékeré rẹ̀ ọlọ́mọṣà sọ gbogbo wa ń bẹ̀ wò kọ́lá gbogbo wa ń bí èṣù o gbogbo àwọn tí èṣù ń lò náà abẹ́lọ́hùn subhanahu wa ta'ala ọlọ́mọṣà gbà wọ́n kó lọ́wọ́ èṣù.